lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá yìí, èyí tí í ṣe ọjọ́ kejìdínlógún nínú oṣù kejì ọdún tá a wà yìí, the 18th of July 2025, ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ olórí oko káfàtà lórílẹ̀‐èdè yìí ni ó máa kéde àwọn ipò tuntun ní orílẹ̀‐èdè yìí, ìyẹn àwọn ọ̀gá tuntun fún àjọ àti àwọn iléeṣẹ́ ìjọba àpapọ̀, tó sì jẹ́ pé ọmọ olórí orílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ tó darí orílẹ̀‐èdè Nàìjíríà láàrin oṣù kẹjọ ọdún 1985 sọdún 1993, ìyẹn ajagunfẹ̀yìntì Muhammadu Buhari, ọ̀kan lára ọmọ ẹ̀, ó ti fi sí ipò ńlá báyìí òun Muhammad Babangida, tó sì jẹ́ pé àṣírí ti Tinubu tó fi gbé ìgbésẹ̀ tó fi ṣerú nǹkan bẹ́ẹ̀ ó ti tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ o. ẹ rántí wípé ètò ìdìbò ààrẹ ọdún 2027 ó ti ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n, bó sì jẹ́ pé lójú àwọn aráàlú àti mẹ̀kúnnù ètò ìdìbò náà sì pẹ́ ó sì kù nǹkan bí ọdún kan àti ààbọ̀, ṣùgbọ́n lójú àwọn olóṣèlú ètò ìdìbò náà ò pẹ́ mọ́ rárá o, ó ti súnmọ́lé kódà bí ìgbà tó jẹ́ pé ọ̀la tàbí ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ètò ìdìbò náà. ìlú ń bọ̀ ni nígbà tí ètò ìdìbò tí agbo òṣèlú yóò tiẹ̀ tó wá gbóná janjan, ìyẹn àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò bíi Alhaji Atiku Abubakar, Malam Nasir El-Rufai, Peter Obi, Rotimi Amechi, Olóyè John Oyègún, Babache Lawal, Aminu Tambuwa, Dino Melaye, Solomon Dalong àti àwọn olóṣèlú ńláńlá bẹ́ẹ̀ iná kóra wọn jọ pọ̀ tó sì kéde pé ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ni làwọn yóò lò lọ́dún 2027 láti fa olùdíje kan ṣoṣo sílẹ̀ tí ó fìdí agbẹ́gà pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC láti gba ìjọba kúrò lọ́wọ́ ẹ̀. látìgbà náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà lónà ò ti dúró, tóun náà ti bẹ̀rẹ̀ sí ní máa sá eré kiri, ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ní àṣírí tó tú sí wa lọ́wọ́ látọ̀dọ̀ àwọn tó súnmọ́ Tinubu tó wà ní iṣẹ́ rẹ̀. wọ́n jẹ́ kó di ìmọ̀ pé Tinubu náà ó gbọ́n nínú ohun ọgbọ́n òṣèlú púpọ̀, ó sì ti rí gbangba pé àwọn Haúsá wọn ò fẹ́ kóun ṣe sáà kejì, èèyàn pé ìbò tóun yóò rí nílẹ̀ Haúsá kò lè pọ̀ tó ti ọdún 2023 tóun díje. eléyìí la gbọ́ pé wọ́n ti gbà á nímọ̀ràn pé kó bẹ̀rẹ̀ sí ní máa ṣe àwọn nǹkan tí ó fi máa wojú rẹ̀ àwọn Fúlàní àti Haúsá, tí wọ́n sì ní láti àsìkò lílọ gbogbo àwọn òpó tí Tinubu yóò máa yàn àwọn Haúsá àti Fúlàní yóò fi máa tẹ́ lọ́rùn. lára ìgbésẹ̀ eléyìí òun ni bí Tinubu ló ṣe yan ọmọ Babangida tó jẹ́ ọ̀kan lára àwọn alágbára nílẹ̀ Haúsá, ìyẹn Muhammad Babangida, láti yàn sípò, tó sì jẹ́ pé Muhammad Babangida, ìyẹn ọmọ Babangida tí ó gbẹ̀yàn tó máa ń pè ní Maradona, òun ni Tinubu fi ṣe alága báǹkì tó ń rí sí ọ̀rọ̀ ètò ọ̀gbìn ní Bank of Agriculture lórílẹ̀‐èdè yìí. àgbẹ̀pọ̀ Tinubu yóò tó yan àwọn ọmọ alágbára ní ilẹ̀ Haúsá àti àwọn olóṣèlú ńláńlá ní ilẹ̀ Haúsá sí àwọn ọ̀pọ̀ àti àwọn àjọ iléeṣẹ́ ńláńlá bí ètò ìdìbò ọdún 2027 tó ṣe ń súnmọ́lé láti jẹ́ kí wọ́n ṣe àtìlẹ́yìn tó nípọn.